mo fi púpọ̀ púpọ̀ mo sì fi sẹ̀mítọ́rọ̀ ẹ̀jẹ̀ ọgbọ́n tó sọ àwọn ibi tó bá ti jẹ́ àṣìṣọ́ nínú ọ̀rọ̀ tó sọ ẹ̀dá kan ẹ̀kọ́ olódùmọ̀. Gbogbo tó ti kọjá lọ, orí tá a bá ní àbára rò ó ti pọ̀ jù. Ṣùgbọ́n ìyẹn kọ́ la fẹ́ sọ fún mi. Ìjọba ìgbìmọ̀ wọ́ọ̀dù ní àwọn mẹ́sàn-án bíi ti wọ́n nígbà ìjọ ìjọ àbọ̀ sọ ni pé mo dúpẹ́ tó máa fi sọ kéde ẹ̀dá àtọ́ra àtọ́kùnrin àwọn onídìí ìgbìmọ̀. Lọ ẹni sùúrù ẹjọ́ èmi ni wọ́n sọ ọlọ́mọ ní ìpàdé kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n ní bọ́ máa fi sọ. Àwọn pẹ̀tọ́ ọmọ mi ò ń tọ́ sọ ẹni yóò kù lọ́kùnrin máa sọ. Àtàwọn ní tòótọ́ sọ ọ̀tọ́ àbóríjì. Àbóríjì kí ni? Nígbà tá à ń sọ bó ti ẹbí kọ́ ni àbóríjì kí wá ni. Bó ti ẹbí kọ́ ni pé everybody ọ̀nà ọwọ́ rẹ̀ láti lọ pọ̀ bẹ́ẹ̀ láti lọ sí tó bẹ́ẹ̀. Ẹjọ́ abẹ́kí kọ́ bàjẹ́ pé yóò ti sọ ní orí ọlọ́run ti kẹ́kẹ́ bàjẹ́. Everyone go to your work, prepare your list, go to any of the progress in the progress day as a finalist. Ọlọ́run ti kọ́ bàjẹ́. Ẹgbẹ́ òní dàrú o, akẹ́kẹ́ akẹ́kọ̀ọ́ ẹ̀rọ tó àwọn onídìgbò mo sọ mo dẹ̀ méjèlé àmì àfẹ́lẹ́kù anytime ẹ bá ti bẹ̀ mí àti sọ̀rọ̀ ẹ̀tẹ̀tẹ̀tì. Mo méjèlé àmì àfẹ́lẹ́kù bí ìtẹ̀tẹ̀ kíkọ́ bàjẹ́ gbogbo Lagelu sì lè ìdákọ́lù sí o ìdákọ́lù gbogbo Lagelu ló dúró ìdádúkú ló ń lọ́wọ́ dùn. Ètò ìbọ̀dẹ̀ ń sọ bàbá wá ní mi ọ̀sẹ̀ ló ti kú òye nìkan. Ẹ bá ń pè kí ẹ bá ń pè láti ọ̀dọ̀ táyọ̀ kí n sọ̀tà ẹ̀dá ẹ̀ bá yẹ ọkọ̀ dà bẹ́ẹ̀ ìdí ẹ̀ mẹ́ta wá ọkọ̀ dà bẹ́ẹ̀. Wọ́n ti sùn kó báyọ̀